àní bó lówó bá tọwọ́ bàpò owó ló fẹ́ yọ bó ṣe tálákà ní òrùka àlùwò ànàpá ni ó yọ jáde. ẹ tún kú dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò ìbá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Àníta ni Omítòkúbọ̀ jẹ́wọ́ fún nínú ọkọ rẹ̀ Láńre tó wà nílùú òyìnbó àti Túnjí ọmọ Aláàjì. Ibi tá a dẹnu dúró sí ní ìjẹrin rèé àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. Àní bí Tòkúbọ̀ àti Túnjí ṣe fira wọn lẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Tòkúbọ̀ pe ọ̀rẹ́ rẹ̀ Títílayọ̀ lórí aago tó sì ṣàlàyé bó ṣe rìn pàdé Túnjí fún un. Títílayọ̀ fi Tòkúbọ̀ ṣàwàdà tó sì sọ pé ṣé o ti rí pé Ọlọ́run ló ní kí n mú ẹ lọ sí patí yẹn tí mi ò bá mú ẹ lọ tẹ́lẹ̀ báwo ló ṣe fẹ́ pàdé olólùfẹ́ rẹ̀. Tòkúbọ̀ dáhùn ó ní olólùfẹ́ mi bíi ti báwo. Títílayọ̀ ní má pretend fún mi jọ̀ọ́ àbó ti gbàgbé Tíjẹ ọmọ Aláàjì tó sọ pé òun nìkan ló nífẹ̀ẹ́ jù nínú gbogbo ọkùnrin tó wà nínú ọgbà léèwé wa. Tòkúbọ̀ ní nígbà kan nìyẹn Túnjí ti níyàwó ń tiẹ̀ nísìn kọ́dà gan ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ gan ló wá wò ní àdúgbò mi lọ́jọ́ yẹn. Títílayọ̀ ní ìyẹn ò ní mínì ìyẹn ò nítumọ̀ ṣèbí Muslim ni ó lè fi ẹ́ ṣèyàwó kejì. Tòkúbọ̀ ní Ọlọ́run ò ní jẹ́ kí n ríru rẹ̀ níwọ̀n gbà tọkọ àfẹ́sọ́nà mi ti wà nílùú òyìnbó tí kò sì sọ fún mi pé òun ò ṣe mọ́. Mo sì nígbàgbọ́ yín pé bó pẹ́ bóyá ó ń bọ̀ wá ṣègbéyàwó pẹ̀lú mi. Tòkúbọ̀ mọ̀ yín pé ìrètí pípẹ́ a mọ ṣọkàn láàárẹ̀. Ṣàdédé ló di ọjọ́ kan ni Tòkúbọ̀ bá gbọ́ kọkọkọ lẹ́nu lẹ̀kùn rẹ̀. Tòkúbọ̀ ní yes mò ń bọ̀ o. Tòkúbọ̀ sì jáde láti yàrá ó wá ṣílẹ̀kùn fún ẹni tó ń kanlẹ̀kùn. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún Tòkúbọ̀ nígbà tó rí Túnjí lẹ́nu ọ̀nà ilé rẹ̀. Ṣé látijọ́ tí wọ́n ti pàdé tán sì ti fúnra wọn ní nọ́mbà wọn ò pera wọn débi ń pé wọn ò lọ wòra wọn. Tòkúbọ̀ ò lérò yín pé Túnjí yóò wá òun wá sílé. Bó ṣe ṣílẹ̀kùn ó ní kí Túnjí wọlé. Bí Túnjí ṣe wọ ìyàrá ìgbàlejò ó pe Tòkúbọ̀ ó ní Ọlátòkunbọ̀. Tòkúbọ̀ rẹ́rìn-ín ó ní àbí owó Tòkúbọ̀. Túnjí náà rẹ́rìn-ín ó ní àbí ká kúkú sọ yín pé ìfẹ́ Tòkunbọ̀. Àwọn méjèèjì sì rẹ́rìn-ín. Túnjí wá ní báwo ni. Tòkúbọ̀ ní mo wà pa. Ìwọ ni mo rí nílé mi láì gba tíkẹ́ẹ̀tì báyìí. Ó sì ní kí Túnjí jókòó. Túnjí ní ìwọ kọ́ ni wàá fún mi láṣẹ láti jókòó. Bá mi pe àwọn dádì jáde ká kọ́kọ́ kí wọn ná ká sì gbàṣẹ lọ́wọ́ wọn ká tó jókòó. Tòkúbọ̀ rẹ́rìn ó ní àwọn dádì rẹ̀ wo ló ń kí. Túnjí ní àní ọkọ rẹ̀. Tòkúbọ̀ rẹ́rìn ó ní ò sí dáadáa. Ókè ìlú òyìnbó lọkọ mi wà. Túnjí ní lóòótọ́. Tòkúbọ̀ ní bẹ́ẹ̀ ni. Túnjí ní ajẹ́ ń pé mo lè jókòó ń gbà yẹn. Lẹ́yìn tí Túnjí jókòó ó béèrè àwọn ọmọ lọ́wọ́ Tòkunbọ̀ ó ní àwọn ọmọ ńkọ́. Tòkunbọ̀ ní mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣègbéyàwó ni tí ọkọ àfẹ́sọ́nà mi bá tìlú òyìnbó dé ìdí èyí mi ò tí ì bímọ. Túnjí wo Tòkunbọ̀ látòkè délẹ̀ ó sì sọ sọ́kàn yín pé ọmọbìnrin yìí kò tí ì ṣègbéyàwó ó ga o. Tòkunbọ̀ sọ fún Túnjí ó ní fún mi ní ìṣẹ́jú díẹ̀ mò ń bọ̀. Tòkunbọ̀ sì wọnú ilé lọ. Ó padà pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò àti ife nínú tírè. Ó gbé e síwájú Túnjí ó ṣí ọtí sínú ife. Túnjí sì kí i pé ó ṣeun. Tòkunbọ̀ jókòó ó béèrè irú oúnjẹ tí Túnjí fẹ́ kí òun lè fi ṣe é lálejò. Túnjí ní má ṣe yọnu mo ti jẹun lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyàwó mi tí mo ti ń bọ̀. Tòkunbọ̀ dáhùn ó ní ìwọ àti ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ yìí ṣé wọ́n síkì ni ló ṣe máa ń wá wò wọ́n ní gbogbo ìgbà bẹ́ẹ̀ yẹn. Túnjí ní wọn ò kúkú síkì o àbúrò wọn ló ti fẹ́ mọ da ọwọ́ rú torí rẹ̀ ni mo ṣe ń yọjú sí wọn kí wọ́n lè mọ bá mi bá a sọ̀rọ̀. Tòkunbọ̀ dáhùn ó ní ó fẹ́ mọ da ọwọ́ rú ó ti fẹ́ sílé nì. Túnjí ní
mo ti ṣe gbogbo àwọn ohun tó yẹ kí n ṣe lórí rẹ̀, ṣùgbọ́n èyí tó yẹ kó dúró kó ṣe àyẹ̀wò ìkẹyìn fún ìgbéyàwó wa. ìṣe ni ìwà rẹ̀ kàn yí padà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ọ̀rọ̀ rẹ̀ kò tiẹ̀ wá yé mi mọ́. Tòkunbọ̀ dáhùn ó ní, ìyẹn ni pé ìyàwó rẹ̀ sì ń kàwé lọ́wọ́, ó sì ń sọ ìyàwó rẹ̀. ọlọ́gbẹ́ni ò tí ì kúrò lápọ̀njọ́, nítorí 1,200 lọ́kọ ọlọ́mọge ojú ọ̀nà, ọ̀kan orí rẹ̀ báyìí lọ́kọ rẹ̀. Túnjí náà dáhùn ìpè, a jẹ́ pé wọ́n sì lè gba ìwọ náà mọ́ aráàlú òyìnbó lọ́wọ́ nìyẹn o. Tòkunbọ̀ rẹ́rìn-ín, ó ní ó sí dáadáa. àwọn méjèèjì rẹ́rìn-ín, wọ́n jọ takòròsọ lórí àwọn ìrírí ikọ́ àwọn níléèwé, lẹ́nu iṣẹ́ àti ọ̀pọ̀ ìrìn àjò àti ọjà ìfẹ́ tí ọ̀kọ̀ọ̀kan wọn ti ná sẹ́yìn kí wọ́n tó túká lọ́jọ́ yìí. Bí Túnjí ṣe délé ló pe Tòkunbọ̀ lórí aago tó sì kì í pé ó kó àlejò òun. Láti ọjọ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pera wọn lórí aago. ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Ṣàdédé ló di ọjọ́ kan, Tòkunbọ̀ wà lójú oorun, ìránṣẹ́ omi dé wá bá a. Lójú oorun yìí ni Tòkunbọ̀ wà tó ní, ìránṣẹ́ omi, kí ló dé tó fi kẹ̀yìn sí mi? Ìránṣẹ́ omi ní, omi Tòkunbọ̀, kí ni òní dé? Mi ò ṣe ní kọ̀yìn sí ẹ̀. Nígbà tí agbára àti àwọ̀ tá a fún ẹ nísàlẹ̀ omi, ó ti lọ bọ́ ọ kalẹ̀ ságbo ọ̀gẹ̀dẹ̀. Ṣé o fẹ́ bá wa ṣe mọ́ ni? O jẹ́ mọ́ dán wò kó má bàa dán tán. Àṣé agbára àti àwọ̀ tí Tòkunbọ̀ gbé kúrò nísàlẹ̀ omi, ó ti lọ bọ́ ọ kalẹ̀. Òun náà ti dọmọ adarí hurun. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. Tòkunbọ̀ dáhùn ó ní, èèwọ̀ ta ìbá yín ṣe mọ́ ti jẹ́. Àjò ò lè dùn títí ká gbàgbé ilé. Nítorí àti padà sílé mi ló jẹ́ kí n gbé àwọn ìgbésẹ̀ tí mo gbé yìí. Ìránṣẹ́ omi dáhùn ó ní, torí àti padà sílé rẹ̀ ló jẹ́ kó o ṣe kíni? Àbó ti gbàgbé ń pé àwọ̀ àti agbára tó bọ́ sílẹ̀ ó ti sọ ẹ́ di èèyàn lásán bíi tàwọn ọmọ adarí hurun ni. Kò sì ní fún ẹ láǹfààní láti fi ojú rí mi mọ́, àfi ojú àlá nìkan ló lè mọ rí mi. Tòkunbọ̀ ní bẹ́ẹ̀ ni, èmi náà mọ̀, ṣùgbọ́n ọgbọ́n kan ṣoṣo tí mo lè dá láti padà sílé ni kí n bọ́ àwọ̀ mi sílẹ̀, nítorí àwọn ọmọ adarí hurun àwọn gan ò dúró lásán. Ìṣe ni wọ́n ń ṣèwádìí lórí àwọn obìnrin tí wọ́n fẹ́ fẹ́ kí wọ́n tó lè fẹ́ wọn. Tí wọ́n bá sì ti mọ irú obìnrin tí mo jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa ń já mi kulẹ̀ tí wọ́n ó sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Èyí ni náà kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá à ń gbọ́ ètò yìí, pàápàá jùlọ àwa ọkùnrin. Obìnrin tó ń sáré lẹ́yìn rẹ̀ yìí, ǹjẹ́ o ti ṣèwádìí irú ọmọ tó jẹ́ kó o tó máa sáré lẹ́yìn rẹ̀? Ṣé kìí ṣe èyí tó kún tó fàyà kún, òun náà là ń sáré lẹ́yìn rẹ̀? Ǹjẹ́ a ti ṣèwádìí irúfẹ́ ọmọbìnrin tó jẹ́? Ṣé kìí ṣe kún fàyà kúnnù rẹ̀ náà là ń torí rẹ̀ sáré lẹ́yìn rẹ̀? Tòkunbọ̀ ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀. Ó ní, mo fẹ́ farapamọ́ tan àwọn ọmọ adarí hurun láti fẹ́ mi sílé ni. Àfi k'Ọlọ́hun kó ṣọ́ wa. Bá a bá tiẹ̀ ní a fẹ́ ṣèwádìí lórí obìnrin. Ọ̀kan ní Tòkunbọ̀ tó sọ yìí o. Àìmọye àwọn obìnrin tí wọ́n ń farapamọ́ tó ṣe ń pé lẹ́yìn ìgbà tá a bá fẹ́ wọn sílé tán ni wọn yóò sì di jagunlabi mọ́ wa lọ́wọ́. Àfi k'Ọlọ́hun kó ṣàánú wa. ẹni bá mọ̀ kó wí òróró láyé, ayé yìí tójú sú ni. Tòkunbọ̀ ò tí ì dákẹ́ ọ̀rọ̀. Ó ní kété tí mo bá ti rẹ́ni tó gbé mi sílé tán ni màá lọ gbé àwọ̀ mi wọ̀ padà, tí kò sì ní pẹ́ tí màá fi dánú bí, tí yóò fi nà mí, tí màá sì fi ikú mi kọ́ ọlọ́run, tí màá sì padà sísàlẹ̀ omi. Gbogbo àwọn ọkùnrin ẹ mọ̀ ṣe já ní sùúrù ká má fìbínú na obìnrin. Mo sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́hùn yín pé obìnrin yìí ṣeun téèyàn lè máa nà. Gbogbo àwa tá a ya Jackson àbí Van Damme ọkùnrin ẹ ṣe já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má bàa rugi oyin. tí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. Ìránṣẹ́ omi dá Tòkunbọ̀ lóhùn ó ní, ìbá dára púpọ̀ kó o ṣe ní kíákíá, nítorí ewu ń bẹ lóko lóńgé fún àwọ̀ àti agbára tó lọ gbé kọ́ orí igi ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Tòkunbọ̀ tó bẹ̀rẹ̀ sí ní pariwo tantantan ló jẹ́ kí Tòkunbọ̀ jí lójú oorun
tí ò sì ráyè parí ọ̀rọ̀ pẹ̀lú ìránṣẹ́ omi. Bó ṣe tají sáyé, bó ṣe tají, ó yírapo lórí ibùsùn, ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó tẹ̀ ẹ́, ó gbé e sétí, ó ní, ẹ̀ ló tún jí, báwo ni, kí ló ṣẹlẹ̀? Kò wá, èyà, ìwọ má ríro ń tiẹ̀. Ókè, ó lè jẹ́ tẹ́sì tó ní ò jẹ́ kó lè wá lóòótọ́. Má bínú, Ọlọ́run á bá wa yí padà. Ókè, ṣé yẹn ni ò wá jẹ́ kó lè sùn? Pẹ̀lẹ́ ọkọ ìyàwó ẹlẹ́pọ̀n búlù. Ókè, ọ̀la àbí? Màá bá ẹ fi nǹkan sílẹ̀. Ókè, ìwọ ló mọ̀. Ókè. Kó mọ̀ yà yín lẹ́nu, Túnjí ọmọ Aláàjì ló pe Tòkunbọ̀, tó sì fi ń tó létí pé ìyàwó tòun ò wálé. Bí Tòkunbọ̀ ṣe gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kúrò létí, ó mí kanlẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí àfẹ́sọ́nà Tòkunbọ̀ tó wà nílùú òyìnbó? Kí ló ṣẹlẹ̀ sí àfẹ́sọ́nà Túnjí? Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àfẹ́sọ́nà Tòkunbọ̀ náà. Ó ṣe mí kò ṣọ̀kan, orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. Ọ̀rẹ́ àbúrò ìyá Tòkunbọ̀ ó wá wo Bánkẹ́ nílé, ó wá sọ fún Tòkunbọ̀ yín pé mo máa ń béèrè rẹ lọ́wọ́ àǹtí rẹ̀, ṣó máa ń jíṣẹ́ fún ẹ ṣá? Tòkunbọ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n máa ń jíṣẹ́ fún mi, kódà aago tẹ́ ẹ fi rán wọ́n jíṣẹ́ rẹ̀ fún mi. Ẹ ṣeun gan-an ni. Pọ̀sọ́lá ọ̀rẹ́ àbúrò ìyá rẹ̀ ní kò tọ́pẹ́ àbúrò, Olúwa ló lọ́pẹ́. Pọ̀sọ́lá yìí sì ń yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wò, bó ṣe ń dá Tòkunbọ̀ lóhùn lẹ́ẹ̀kan náà ló ní, ọ̀rẹ́ mi, wo fọ́tò yìí, èmi ni mo bá ọkọ ìyàwó yìí ra góòlù tí wọ́n wọ̀ yìí. Bánkẹ́ gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ Pọ̀sọ́lá ọ̀rẹ́ rẹ̀, ó ń wò ó ní wáò, ọ̀rẹ́ mi mà mójú lọ sọ́jà o, ìyàwó yìí mà rẹwà gan ni o. Tòkunbọ̀ dáhùn níbi tóun náà jókòó sí, ó ní ẹ jẹ́ kémi náà fojú lóúnjẹ. Bánkẹ́ àbúrò ìyá rẹ̀ ní àwọn àgbàlagbà ló ń wo nǹkan, kí ọmọdé Tòkunbọ̀ má rànjú wá. Pọ̀sọ́lá ní bá mi fún àbúrò mi jọ̀ọ́, jẹ́ kóun náà ríṣẹ́ ọwọ́ mi. Tòkunbọ̀ ní àbí báwo? Tòkunbọ̀ sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ Bánkẹ́, ó ń wò ó. Bí Tòkunbọ̀ ṣe ń wò ó ní ìyàwó yìí rẹwà lóòótọ́ o. Àmọ́ ọkọ ìyàwó yìí ṣe wá jọ Lánre báyìí. Pọ̀sọ́lá béèrè yín pé ṣó mọ ọkọ ìyàwó yìí ni? Torí pé Lánre gangan ni orúkọ rẹ̀. Tòkunbọ̀ ní Lánre tóun ń sọ kò sí nílẹ̀ yìí rárá, ìlú òyìnbó ló wà. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yín pé ọkọ àfẹ́sọ́nà Tòkunbọ̀ ni Tòkunbọ̀ ń sọ yìí. Pọ̀sọ́lá ní lóòótọ́ ìlú òyìnbó lélẹ́yìn náà wà tẹ́lẹ̀, ṣùgbọ́n bí oṣù 6 ló ti dé sílẹ̀ yìí wá ṣe ìgbéyàwó kó bá lè mú ìyàwó rẹ̀ dání tó bá ń padà lọ ìlú òyìnbó. Tòkunbọ̀ sọ sọ́kàn kẹ́lẹ́kẹ́lẹ́ ń pè ṣé Lánre lè dé sílẹ̀ yìí ṣá kó mọ́ pè mí? Bánkẹ́ àbúrò ìyá rẹ̀ dáhùn ó ní Tòkunbọ̀, má sọ fún mi pé Lánre tó ta dúkìá rẹ̀ fi rán nílùú òyìnbó ló ń sọ̀rọ̀ rẹ̀ yìí o. Tòkunbọ̀ ní àǹtí mi, kò lè jẹ́ Lánre tèmi, orúkọ kan lè jọra wọn ni, mo jẹ́rìí Lánre mi. Bánkẹ́ àbúrò ìyá rẹ̀ ní ọmọ yìí mà rìndìn o, ìwọ ń jẹ́rìí ọkùnrin. Àwọn ọkùnrin tó jẹ́ wípé tí wọ́n bá kí ẹ káàárọ̀ tètè yọjú wò ta bóyá lóòótọ́ nílẹ̀ ti mọ́. Àfi k'Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn obìnrin. Wọ́n tún mọ dáṣà yín pé bá a bá rọ́kùnrin tá a bá réjò, àfi ká pọkùnrin ká fejò sílẹ̀ kó máa lọ. Ṣẹ́yìn obìnrin lè dápa ejò ni. Àgbànigbà mi èèmọ̀ rẹ̀, orí mi ò má burú. Pọ̀sọ́lá dáhùn ó ní ẹ mọ̀ wọ́ọ̀rì ń tì í, èmi máa mú ojú ajé ẹ̀yin méjèèjì kó nísọ̀ ní ọjọ́ tí mo bá ti ráyè. Pọ̀sọ́lá pé Bánkẹ́ ń pé ọ̀rẹ́ mi, ṣé mo lè rí sàláàdì jẹ, ibi ń pa mí? Bánkẹ́ sọ fún Kíkẹ́ ń pé bá mi sáàfù ọ̀rẹ́ mi ní sàláàdì. Tòkunbọ̀ ò gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ mọ́, ó sà ń kọ hà tó ń pe Lánre. Bánkẹ́ fi ọwọ́ tọ́ Tòkunbọ̀, ó pariwo Kíkẹ́. Tòkunbọ̀ sáré ta kìjì, ó ní mà kí lẹ wí? Bánkẹ́ ní sáàfù ọ̀rẹ́ mi ní sàláàdì. Tòkunbọ̀ ní òkè, ṣùgbọ́n Pọ̀sọ́lá ń ṣàkíyèsí ń pé Tòkunbọ̀ ò gbà ń pé Lánre ọkọ àfẹ́sọ́nà tòun ló ṣègbéyàwó pẹ̀lú obìnrin míì. Ìdí nìyí tí Pọ̀sọ́lá fi tètè mú wọn lọ kó bá lè rí dájú ń pé kò sí ọkùnrin tó ṣe é fọkàn tán mọ́. Ọjọ́ kẹta tí wọ́n sọ̀rọ̀ yìí, Pọ̀sọ́lá wá gbé Tòkunbọ̀ àti Bánkẹ́ nílé
láti mú wọn lọ sílé Lánre. Bí wọ́n ṣe wọ yàrá ìgbàlejò Lánre ní Tòkunbọ̀ kí ajé kú kalẹ̀ sínú ọkàn rẹ̀. Kẹ́misọ́lá ìyàwó ọ̀sìngín ló bá jáde sí wọn. Ó béèrè lọ́wọ́ Pọ̀sọ́lá ń pé ṣé kò sí tá a fi rí yín o, ṣèbá ti sanwó góòlù yín tán. Pọ̀sọ́lá dá ìyàwó ọ̀sìngín lóhùn. Ó ní dúró ná Kẹ́mi, ṣé o ti rẹ́ni sọ fún ẹ pé o gọ̀ṣá? Kò tiẹ̀ sí kíkí, kò sí kankan. Ó wá ń béèrè ohun tí mo wá ṣe. Pẹ̀lẹ́ o, ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù, wọlé kó o pe ọkọ rẹ jáde fún mi. Kẹ́mi ìyàwó ọ̀sìngín ní àǹtí, gbogbo ọ̀rọ̀ lẹ́yìn máa ń mú ní líle líle. Pọ̀sọ́lá ní ìwọ ló mà, ṣáà pe ọkọ rẹ jáde fún mi. Orí ọ̀rọ̀ yìí ni wọ́n wà ní Lánre jáde sí wọn. Bí Lánre ṣe rí Pọ̀sọ́lá báyìí, kò tiẹ̀ wà àwọn ẹni tó wà ń dúró. Ó kàn ń sa Pọ̀sọ́lá ní mẹ́sàn-án mẹ́wàá nì tó ń sọ pé pọ́sí màmá, màmá nìyẹn, màmá olówó góòlù, awo àwọn ará Dubai, màmá tí kò tí parí ọ̀rọ̀ tó fẹ́ sọ. Lẹ́ẹ̀kan náà ni Tòkunbọ̀ gé ọ̀rọ̀ mọ́ lẹ́nu. Tòkunbọ̀ pariwo orúkọ rẹ̀ báyìí ń pè Lánre. Ó Lánre wájú Ajíbádé. Lánre wojú ẹni tó pè é. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti dá Tòkunbọ̀ mọ̀. Ọ̀rọ̀ wá di wòmí wò ẹ́ láàrin Tòkunbọ̀, Kẹ́misọ́lá ìyàwó ọ̀sìngín àti Lánre ọkọ ìyàwó. Kẹ́misọ́lá ìyàwó ọ̀sìngín kọjú sí ọkọ rẹ̀. Ó béèrè ń pè darling, ta leléyìí tó dá ẹ mọ̀ báyìí? Lánre kọ́kọ́ dákẹ́ lọ gbọ́nrin. Nígbà tó yá, Lánre wá ṣọkàn ákì. Ó wá sọ sọ́kàn yìí pé ẹ̀ẹ̀kan náà lọmọkùnrin kú jàre. Ó dá ìyàwó rẹ̀ lóhùn. Ó ní bébì farabalẹ̀, ṣé o rántí ọmọbìnrin tí mo sọ fún ẹ kó rán mi nílùú òyìnbó? Kẹ́misọ́lá ìyàwó ọ̀sìngín ní ókè mágà tó sanwó ẹ nígbà yẹn. So mágà yẹn leléyìí. Orí Tòkunbọ̀ láago brown. Tòkunbọ̀ ní èmi ọmọ Tòkunbọ̀ Kíkẹ́ lọmọ ní mágà. Kẹ́misọ́lá ìyàwó ọ̀sìngín bú sẹ́rìn kàkàkàkà. Ó fi Tòkunbọ̀ rẹ́rìn. Orí Tòkunbọ̀ tún láago brown. Bí Tòkunbọ̀ ṣe fẹ́ lanu kó sọ̀rọ̀ báyìí, lẹ́ẹ̀kan náà lòyí kó Tòkunbọ̀. Tòkunbọ̀ ṣubú lulẹ̀. Ó dákú lọ rangbọ̀ndàn. Báńkẹ́ àti Pọ̀sọ́lá wọ́n sáré sí Tòkunbọ̀. Wọ́n ń pè é léraléra, ṣùgbọ́n Tòkunbọ̀ ò dáhùn. Wọ́n gbé Tòkunbọ̀ dìgbàdìgbà. Wọ́n gbé e sínú ọkọ̀. Wọ́n sì mórílé ọ̀nà lé ìwòsàn. Ó yà yín náà lẹ́nu ohun tó ṣẹlẹ̀ sí Tòkunbọ̀ yìí. Kó má yà yín lẹ́nu. Àwọ̀ àti agbára tí Tòkunbọ̀ ti bọ́ kalẹ̀ ságbo ọ̀gẹ̀dẹ̀. Òun ló ń fìyà jẹ báyìí. Kí ló ṣẹlẹ̀ sómi Tòkunbọ̀ nílé ìwòsàn? Ìdájọ́ wo ló ṣe fún Lánre? Ìdájọ́ wo ló ṣe fún Kẹ́misọ́lá ìyàwó ọ̀sìngín? Ẹjá fìpàdé sí ọ̀túnla lórí àkọ́tún ètò. Mo ní tẹ́ ẹ bá ti ń wo àwọn fídíò yìí, ẹ mọ bá wa tẹ láìkà, kẹ́ẹ̀sì tún mọ bá wa pín kiri. Ẹ bá wa sọ fáwọn èèyàn yìí kí wọ́n darapọ̀ mọ́ wa lórí YouTube, kí wọ́n tẹ sàbọ̀nì, kí wọ́n bá lè mọ jàǹfààní rẹ̀ ní gbogbo ìgbà tá a bá ti gbé e síbẹ̀. Ẹ ṣeun púpọ̀. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. Ẹyẹ agbe mi ṣetán rèlú ìdàró, bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkósùn. Lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi mọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá. Ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ́ ẹni tó bá ní mọ́ bọ̀. Òun ní ní dé bá. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọ̀mínà. Sẹ́ríkì ọlọ́pọ̀lọ́ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tarùn. Ìpàdé mi àti ó tún dọ̀tun la. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Títí ọ̀túnla tá a tún máa pàdé. Mi ò fi ń sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ó ṣe mí kò ṣọ̀kan.